Ìwé Kọ́ríńtì kínní orí 14. Ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí, ṣùgbọ́n kí ẹ kúkú lè máa sọ tẹ́lẹ̀, nítorí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe Ọlọ́run, nítorí kò sí ẹni tí ó gbọ́, ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. Ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún ìmúdúró àti ìgbìyànjú àti ìtùnú. Ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ ń fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. Ṣùgbọ́n ìbá wù mí kí gbogbo yín lè máa sọ onírúurú èdè, ṣùgbọ́n kí ẹ kúkú máa sọ tẹ́lẹ̀, nítorí ẹni tí ń sọ tẹ́lẹ̀ pọ̀ ju ẹni tí ń sọ onírúurú èdè lọ. Àyàṣe bí ó bá ń ṣe ìtumọ̀ kí ìjọ kí ó lè kọ́ ẹ̀kọ́. Ǹjẹ́ nísinsìnyí ará, bí mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀, èrè kí ni èmi ò jẹ́ fún yín bí kò ṣe pé mò ń bá yín sọ̀rọ̀ yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí tí kò ní ẹ̀mí tí ń dún, ìbáà ṣe fèrè tàbí dùrù, bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohùn wọn, a ó ti ṣe lè mọ ohun tí fèrè tàbí tí dùrù ń wí. Nítorí pé bí ohun ìpè kò bá dájú, ta ni yóò múra fún ogun? Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí kò ṣe pé ẹ̀yin bá fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni, a ó ti ṣe mọ ohun tí ẹ̀yin ń wí. Nítorí pé ẹ̀yin ó sọ̀rọ̀ sí òfurufú. Ó lè jẹ́ pé onírúurú ohùn ní ń bẹ ní ayé, kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀. Ǹjẹ́ bí ẹ̀yin kò mọ ìtumọ̀ ohun náà, èmi dá sí aláìgbédè sí ẹni tí ń sọ̀rọ̀. Ẹni tí ń sọ̀rọ̀ yóò sì já sí aláìgbédè sí mi. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí, ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí fún ìdàgbàsókè ìjọ. Nítorí náà, jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀. Nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ̀, èmi ń gbàdúrà ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso. Ǹjẹ́ kí ni re? Èmi ó fi ẹ̀mí gbàdúrà, èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú, èmi ó fi ẹ̀mí kọrin, èmi ó sì fi òye kọrin pẹ̀lú. Bí bẹ́ẹ̀ kọ́, bí ìwọ bá ń súre nípa ẹ̀mí, báwo ni ẹni tí ń bẹ ní ipò òpè yóò ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ ń wí? Nítorí ìwọ ń dúpẹ́ gidigidi nítòótọ́, ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí èmi ń fọ onírúurú èdè ju gbogbo yín lọ. Ṣùgbọ́n mo fẹ́ kí n kúkú fi òye mi sọ ọ̀rọ̀ mìíràn ní ìjọ, kí n lè kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ju 1000 ọ̀rọ̀ ní èdè àìmọ̀. Ará, ẹ má ṣe jẹ́ ọmọdé ní òye, ṣùgbọ́n ẹ jẹ́ ọmọdé ní àrán kan, ṣùgbọ́n ní òye kí ẹ jẹ́ àgbàlagbà. A ti kọ́ nínú òfin pé nípa àwọn aláhàn mìíràn àti elétè mìíràn ni èmi ó fi bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀, síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi ni Olúwa wí. Nítorí àwọn dá sí àmì kan, kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́
bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́. Ǹjẹ́ bí gbogbo ìjọ bá péjọ sí ibì kan tí gbogbo wọn sì ń fi èdè fọ̀, bí àwọn tí ń ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá, wọn kì yóò há wípé ẹ̀yin ń ṣe wèrè. Ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀ tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá, gbogbo yín ni yóò fi òye ẹsẹ̀ yé, gbogbo yín ni yóò sì wádìí rẹ̀. Bẹ́ẹ̀ ni a sì fi àṣírí ọkàn rẹ̀ hàn. Bẹ́ẹ̀ ni òun ó sì tójúbolẹ̀, yóò sì sin Ọlọ́run, yóò sì sọ pé nítòótọ́ Ọlọ́run ń bẹ láàrin yín. Ǹjẹ́ èyí ti ṣe ará tàbí ẹ̀yin péjọpọ̀ tí olúkúlùkù yín ní sáàmù kan, ẹ̀kọ́ kan, èdè kan, ìfihàn kan, ìtumọ̀ kan? Ẹ máa ṣe ohun gbogbo láti gbéni ró. Bí ẹnìkan bá ń fi èdè fọ̀, kí ó lè jẹ́ méjì tàbí ó pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta, àti èyí ní ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnikẹ́ni gbùfọ̀. Ṣùgbọ́n bí kò bá sí ògbùfọ̀, kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí àwọn wòlíì méjì tàbí mẹ́ta sọ̀rọ̀, kí àwọn yòókù sì ṣe ìdájọ́. Bí a bá sì fi ohunkóhun wọn ẹni tí ó jókòó níbẹ̀, jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́. Gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ lé ọ̀kọ̀ọ̀kan, kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́, kí a lè tu gbogbo yín nínú. Ẹ̀mí àwọn wòlíì a máa tẹríba fún àwọn wòlíì, nítorí Ọlọ́run kì í ṣe Ọlọ́run rúdurùdu, ṣùgbọ́n ti àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́. Jẹ́ kí àwọn obìnrin yín dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀. Ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Bí wọ́n bá sì fẹ́ kọ́ ohunkóhun, kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé, nítorí ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Kí ni? Lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni, tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá? Bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ẹni tí ó ní ẹ̀mí, jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí yín kí ó yé e dájú pé òfin Olúwa ni wọ́n. Ṣùgbọ́n bí ẹnìkan bá jẹ́ òpè, ẹ jẹ́ kí ó jẹ́ òpè. Nítorí náà ará, ẹ máa fi ìtara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀, kí ẹ má sì ṣe dánilẹ́kun láti fi èdè fọ̀. Ẹ máa ṣe ohun gbogbo tẹ̀yẹ́tẹ̀yẹ́ àti lẹ́sẹẹsẹ.